Amugbalegbee olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún yìí tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ìyẹn amòfin Daniel Bwala ó mà ti tú àṣírí ńlá nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ lọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé òun ní àwọn àṣírí lọ́wọ́ àti ẹ̀rí àrídájú pé Tinubu ló ń ṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party báyìí. Lásìkò tó ń sọ̀rọ̀, Daniel Bwala tó jẹ́ ọ̀kan lára àwọn agbẹnusọ ẹgbẹ́ ìpolongo ìdìbò Atiku tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní tẹ́lẹ̀ kó tó sá wá sẹ́yìn Atiku àti PDP, ó jẹ́ kó di mímọ̀ ó ní bí nǹkan ṣe ń lọ báyìí pẹ̀lú ìrọ̀rùn ní Tinubu yóò ṣe wọlé sáà kejì lọ́dún 2027. Ó ní ìrètí kan ṣoṣo tó kù báyìí ni pé tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èèyàn PDP, Labour Party àti NNPP tí wọ́n bá parapọ̀ dọ̀kan tí wọ́n kojú ìjà sí Tinubu àti APC, ó ní ìyẹn inú wọn lè fi gba agbára lọ́wọ́ APC lọ́dún 2027. Ó ní láì ṣe eléyìí, ó ní kò sí ọ̀nà àbáyọ. Ó ní àṣírí táwọn èèyàn mọ̀ ní pé Tinubu ti kó àwọn èèyàn rẹpẹtẹ sínú ẹgbẹ́ òṣèlú PDP àti LP. Ó ní èyí ló fi jẹ́ pé wọ́n ń gbé àwọn ẹgbẹ́ lọ sílé ẹjọ́. Ó ní Tinubu ló ń gbówó sílẹ̀ láti má jẹ́ káwọn ẹgbẹ́ náà lójútùú kó lè bá a fi ìrọ̀rùn kó lè bá a fi jáwé olúborí. Ó ní Tinubu mọ̀ wípé tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n bá sí ní ìṣọ̀kan tí wọ́n fọ́ èyí yóò nira fún wọn láti kojú ẹgbẹ́ òṣèlú APC tó sì ní eléyìí ìní Tinubu sì ń ṣe báyìí. Kódà olótú ti ń bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ láti tún jẹ́ pé àkóso ọwọ́ ẹ̀ ìní gbogbo àwọn tí yóò máa ṣàkóso PDP àti Labour Party wà. Ó wá jẹ́ kó di mọ̀ ó lọ́nà àbáyọ báyìí. Ó ní kí àwọn tètè káwọn pe ìpàdé àpérò nù PDP káwọn sì wọ́n náà àbáyọ bí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn yóò ṣe pawọ́pọ̀ láti kọjú ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu. Kódà ó jẹ́ kó di mọ̀ wípé Wike tí Tinubu ń lò láti dẹ ẹgbẹ́ òṣèlú PDP rú tó tún wà nínú ìjọba ìbáyẹ̀ gẹ́gẹ́ bí mínísítà, ó ní Wike náà ní sinmi ó ní gbogbo nǹkan tó bá gbà ni yóò fi fọ́ PDP láti má jẹ́ kó lójútùú kí Tinubu lè ṣe sáà kejì. Ṣùgbọ́n tó ní táwọn bá tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí láti fi òṣèlú hàn Wike náà, ó ní ìgbà náà làwọn lè jáwé olúborí mọ́ Tinubu lọ́wọ́ lọ́dún 2027.